Bismillahirrahmanirrahim. Ètò fún àwọn ẹni tí ọ̀rìnrìn bá ń dà láàmú. Kí la ń pè ní ọ̀rìnrìn? Ọ̀rìnrìn ni tẹ́dá bá sùn lọ́sàn-án àbí lóru àbí anytime tó sùn, táwa discover pé òun ò lè yíra sọ́tún, òun ò lè yíra sósì, òun ò lè gbé ara òun mọ́. Ìgbà míì gan á ti jí, bẹ̀tìkínní yẹn máa rìn mọ́lẹ̀, kò ní lè sọ̀rọ̀, á fẹ́ sọ̀rọ̀, á máa wo àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí, kò ní lè sọ̀rọ̀. Ọ̀rìnrìn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Àlìjọ̀nnú kan ló ń ṣiṣẹ́ yẹn. Táwọn èèyàn bá fi ń da èèyàn láàmú, bóyá nínú oògùn tó bá ti kó oògùn yẹn jọ, àlìjọ̀nnú tó lọ ń deliver iṣẹ́ yẹn, à ń pè ní rúhù, à ń pè kan ní hamir. Hamir yẹn ilé ló ń gbé, story pọ̀ lórí ẹ̀. Ọ̀rìnrìn kì í jẹ́ kẹ́dà tó ẹgbẹ́ ni. Kátígórì kan ni ọ̀rìnrìn yìí, kíní tó mọ́ ríyàn mọ́lẹ̀ lójú oorun tí yàn lè sọ̀rọ̀. Kátígórì kan ni ọ̀rìnrìn wà, àti kíyàn máa jẹun lójú oorun, àti kíyàn máa lájọṣepọ̀ lójú oorun, àti kíyàn máa forí kọ́ okùn aláǹtakùn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí kì í jẹ́ kẹ́dà tẹ́gbẹ́ ni o. Solution ni mo wá fẹ́ sọ fún yín. Àmọ́ síwájú kó tó ṣiṣẹ́ yìí, àbí tó bá ṣiṣẹ́ yìí tán, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Síwájú ká tó kọ́ wa ní solution fún ẹni tí ọ̀rìnrìn ń dà láàmú, táwọn ayé ń rìn mọ́lẹ̀, táwọn ẹ̀mí òkùnkùn ń rìn mọ́lẹ̀, kì í jẹ́ kíyàn tẹ́gbẹ́ ni. Ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì all-in-one àbá ìṣèkè àfàgbà natural apps. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà at rate of 15,000 láti kojú èké nínú àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, ó lọ́wọ́ ayé nínú ni, mo ti lògùn sí kò lọ ni, mo ń forí kókun aláǹtakùn ni, mo ń jẹ oúnjẹ lójú oorun ni, ọ̀rìnrìn ń dà mí láàmú ni. Gbogbo àwọn evil spirit pátápátá àbí ẹni tó ní àìsàn, ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì all-in-one. Àwọn egbòogi tí a kó jọ láti India, láti China, ní Áfíríkà wa àti ní Arab country, prophetic medicine wà ń bẹ̀, òun la papọ̀ sínú all-in-one àbá ìṣèkè àfàgbà natural apps. Ó wà very effective. So à ń ṣe promo ẹ̀ lọ́wọ́ báyìí ní Nàìjíríà. Ẹnikẹ́ni tó bá ní interest, tó bá fẹ́ gẹ̀tì, àwọn èèyàn ń gẹ̀tì ẹ̀, wọ́n dẹ̀ ń give testimony tó rọ́lọ́run ló ní gbogbo agbára. Àwọn èèyàn tó ń lò wọ́n ń bá àánú Ọlọ́run bá pàdé lórí ẹ̀. Bí sínú ìlà ìta alátíwọ́n náà bá ara wà dúpẹ́ fọ́lọ́run, torí pé innal izzata lillahi jami'an, gbogbo agbára pátápátá Ọlọ́run ọba lónìí. Ọlọ́run bá dẹ̀ ti jẹ́ kó yẹ pé kò sáìsàn kan tóun Ọlọ́run ọba dá tóun ò fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́. Kódà kó jẹ́ páyé ló fàìsàn yẹn síyàn lára ni, kó jẹ́ pé ẹ̀mí èṣù ni, whatever. Ọlọ́run ní kulli da'in lahu da'wahu faltatlibu da'wahu lidayikun fala tatlibu bi haram. Ọlọ́run ọba ní pé èmi Ọlọ́run ọba ò dá àìsàn kan kí n má fi ìwòsàn ẹ̀ sí ní ẹ̀gbẹ́, àmọ́ mi ì fi ìwòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín. Gbogbo nǹkan tá a kó jọ síbí, nǹkan tó wà halal ni, tó dẹ̀ wà very powerful. Òun máa mú bọ́ ni lórí ọkọ, lórí ọmọ, lórí iṣẹ́, òkè rórun sùn, wọ́n rìn ẹ́ mọ́lẹ̀ lójú oorun, òun jẹun lójú oorun, àìsàn ọlọ́jọ́ pípẹ́ ó ti lògùn sí kò lọ, àbí àìnọ́mà àìsàn náà òun lògùn sí òrójútu ẹ̀. Gbìyànjú all-in-one. Abẹ́ni tó ń bẹ lọ́wọ́n ọmọ, abẹ́ni tó ní àbọ́kùnrin tí ó lè perform dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀, ẹ get all-in-one àbá ìṣèkè àfàgbà natural apps. Ó wà very effective. 15,000 naira là ń ṣe promo ẹ̀ lọ́wọ́ báyìí ní Nàìjíríà. Ẹ WhatsApp wa lórí +2761295638 lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +2761295638. Tẹ́ bá dẹ̀ ní ẹni ìpèníjà lórí ogun ayé ni, lórí spiritual problem ni, àbí lórí àìsàn ni, àbí lórí sickness ni, àbí lórí infection ni, ẹ gbìyànjú kẹ́ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà tá a sọ lẹ́ẹ̀kan yẹn náà ni +2761295638. Get all-in-one today. Àwọn egbòogi tá kẹ́kọ̀ọ́ ẹ̀ láti India, láti China, láti Arab country àti láfíríkà wa la kójọpọ̀ síbẹ̀. Ó dẹ̀ gba láàbù kọjá, scientific approved. Now ẹni tí ọ̀rìnrìn ń dà láàmú, gbìyànjú kó get virgin olive oil. Virgin olive oil. Ẹni tí ò bá rówó ra product, torí àwọn tí ò bá rówó ra product la fi ń ṣe àwọn tips yìí. Ẹni tí ò bá rówó ó lè get nǹkan báyìí kó ṣe, ẹ ti understand, la fi ń fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yìí. Get virgin olive oil. Olive oil original tá a mọ̀ sí seitun, tọ́lọ́run bá ń sọ ní Al-Qur'an pé wà tí ní wà seitun. Tó bá ti gẹ́tì ẹ̀ bú sínú ibì kan, káyà tó lè kùrì sí yù mẹ́ta sí inú virgin olive oil yẹn. Tó bá ti ka sí kó blow sí, tó ka
suratul kúlẹ̀ àwòsù bìrábìlì falak suratul falak kò tún ka mẹ́ta sí kò tún blow sí ka suratul nas kò tún kúlẹ̀ àwòsù bìrábìlì nas kò tún blow sí kò wá ka suratul ikhlas kò tún blow sínú virgin olive oil yẹn bí sínú ilẹ̀ ìtàlá tó bá ti fẹ́ sùn lálẹ́ àbẹ́nítà tó bá ti fẹ́ sùn máa fi virgin olive oil yìí máa fi para kó dẹ̀ máa mú bóyá ṣíbí kan láàárọ̀ àbí lálẹ́ tó bá fẹ́ sùn kó dẹ̀ máa fi para kó máa fi pa àwọn ọmọ ẹ̀ lára bí sínú ilẹ̀ ìtàlá kó dẹ̀ gbìyànjú kó máa ka àwọn àyà tá a ti sọ síwájú yìí kó máa ka dáadáa bí sínú ilẹ̀ ìtàlá nǹkan tó ń jẹ́ ọ̀rìnrìn tó ń jẹ́ àmúbọ́ tó máa ń dàyàn láàmú yóò fi ẹ́ lẹ̀ má sàlámù wa ilal liqa'i.